wọ́n ní tó sáré padà wá lẹ́ẹ̀kan sí àrùn kan bẹ wọ́n ń pè ní rákórákó àbí àsúnkì. Kí ni jẹ́ rákórákó, kí ni jẹ́ àsúnkì? Èèyàn tí dàgbà débì kan, ìwọ tí gbàgùdá rẹ̀ kùn dáadáa báyìí ó sì wá sún wọlé, ó dédé sún tí fi yọrí jáde. Òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ lọ tọ́jú orí ìjàpá, ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ tọ́jú ẹ̀ràn ẹ̀là kọ́pọ̀ díẹ̀. Ewé àgbọ́sá ẹ tọ́jú ẹ̀. Èso bọ̀ọ̀ní ẹ tọ́jú ẹ̀. Ẹ gún gbogbo ẹ̀ papọ̀. Ẹ ti gún papọ̀, ẹ jẹ́ ó kúnná dáadáa. Ọ̀wọ́ ẹ jẹ́ ó kúnná dáadáa. Ẹ sá, ẹ tún jẹ́ ó kúnná, ẹ sá, ẹ tún lọ. Ẹ dà sọ́nà méjì. Ẹ gbọ́, àkọ́kọ́ mẹ́ẹ̀ ẹ dà sínú oyin kẹ́ máa mọ̀gé gbóná. Ẹlẹ́lẹ́ẹ̀kejì ẹ pò mọ́nà àdíẹ̀ yẹn, ẹ máa fi wọ́ dágunró yín, kẹ́ máa fi fà á síwájú, kẹ́ máa fi fà á, ẹ máa fi fà á, ẹ máa fi màsáàjì ẹ̀. Báwọn àgbàlagbà ayé àtijọ́ tí lò ní yóò sì dìde lẹ̀ padà, kò ní sún wọnú mọ́. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ yín dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ hotline +2348032983298. Bákan sí +2348133155111. Nọ́mbà orílẹ̀-èdè Benin ní +2290154651928. Gbàlẹ́ẹ̀kan sí +2290154651928. Ìwọ Ọlọ́run tí wà ní kò ṣe má ṣe tọ̀tá wa. Ọlọ́run kọjú dá wa sí wa lórí, kẹ̀yìn sáwọn ọ̀tá wa. Gbogbo ohun tá a fẹ́ Ọlọ́run ṣe fún wa. Ohun tá a fún wa lọ́fẹ̀ẹ́, ẹ̀yin náà pín kó kárí àwọn yẹn. Ẹ má fi sáwọn, á dára fún wa o. Ìtọ́jú ara lánàá ìwé àti ìwò ẹ̀ka sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́lẹ̀ ká bá lóhùn ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ yẹn dáre, kì í ṣe mi. Àwọn nọ́mbà mi ni mo fi lẹ̀ yìí. Ẹ má jẹ́ wọn lù yín ní jìbìtì. Ẹ ti gbọ́ báyìí, Ìkòròdú ni mò ń gbé. Láti Ìkòròdú garage ẹ̀wọ̀n mọ́tò ti ń lọ báyìí kù. Ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Kẹ́ ẹ tó wá, ẹ máa pe nọ́mbà mi o. Ẹ kọ́kọ́ máa pè mí ná kẹ́ ẹ tó wá. Tẹ́ ẹ bá pè mí kẹ́ ẹ tó wá, mo lè ti travel kí n kó lórílẹ̀-èdè Nàìjíríà torí ẹ bá pe nọ́mbà mi kò ní lọ. Ṣùgbọ́n gbà bí rí bí ọ̀sẹ̀ méjì kan nísìn, mo sì wá Nàìjíríà díẹ̀ sí kí n tó gbéra, kí n tó máa lọ. Ẹ̀yin ará Abidjan, ẹ kú ojú lọ́nà bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ ń lò bí ọ̀sẹ̀ kan àbí nǹkan kan ní Benin kí n tó máa gbéra sọ lọ sí orílẹ̀-èdè Abidjan. Ọlọ́run tí wà ní kó ṣe, má ṣe tọ̀tá wa o. Ètò ìbádọ́wọ́ rẹ̀ má dé mọ́lẹ̀ o. Ìwọ náà máa pín. Bí ṣe sára fọmọlà kejì ẹgbẹ́ rẹ̀, yẹ́yẹ́ wa kò ní yẹ́ ẹ lẹ́. Ire kàbìtì.